Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Abiodun mo kí yín kú oríire, Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, Síkírù gbogbo ṣẹ̀kẹ̀rẹ̀, ẹgbẹ́ ń sókè, kò máa ń lọ bẹ́ẹ̀. Ọmọ bá Dàpọ̀ Abíọ́dún ti dé, Dàpọ̀ ilẹ̀ ń fọ́ bá pè ọba òwò ọba láṣẹ, ọmọ bá kẹsàn-án. Ọ̀dẹ̀ fọ́kàn ọ̀dẹ̀ ọjà.
ọmọ bàdà kò wá bí ọdún ẹ ṣètọ́jú deputy governor Ìmọ̀tún ní sàlà kan. Mo bá yí mo kí yín kú oríire for second time. Kó mi lè má rọ̀ dàrọ̀ kó máa lọ bẹ́ẹ̀. Àìlá ọ̀dẹ̀ bèbè máa fi sí. Gómìnà Dàpọ̀ wá bí ọdún ẹ kú oríire. Gómìnà kíní kan ni máa sọ fún yín kò sí tí ẹ fẹ́ ṣe ọmọ Ògùn state ní kẹ́ máa pè Ògùn làwọn ti wá Àyìndé wá sí araba ń bí ọmọ Ògùn ní Sọláwọ́ tún ní àbọ̀mù Adéwálé Àyùbá wọ́n sì ní ọmọ ìgbógun jàbí Àlàó ṣẹ́fì ọmọ Ògùn. Lọ́jà sọ́lọ́jà ẹ̀lọ́ sọ́lọ́jà ẹ̀lọ́ sọ́lọ́jà ẹ̀lọ́ sọ́lọ́jà Dàpọ̀ ẹ̀lọ́ sọ́lọ́jà Dàpọ̀ Abíọ́dún ẹ̀lọ́ sọ́lọ́jà ó kí ìyá lọ́jà o ẹ̀lọ́ sọ́lọ́jà Dàpọ̀ ẹ̀lọ́ sọ́lọ́jà. Ẹ̀lọ́ sọ́lọ́jà ọ̀rẹ́ bẹ́ẹ̀ nítorí gómìnà Dàpọ̀ ọmọọba Abíọ́dún free. Gómìnà máa wọlé máa rọra ojúde ọba 2023 èmi Musiliu àti gbogbo àwọn tá a jọ wá lọ́dún yìí a máa wá ní 2024. Ẹ jẹ́ kó máa dún bó ṣe ń dún. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ara lámọ̀ àmọ́nú lọ́sẹ̀ ní káwé káyọ̀ kọ̀ọ̀kan ẹ̀bá báyìí wò ó ara lámọ̀ àmọ́nú. Bámi kọrin ọpẹ́ fún Gómìnà Dàpọ̀ Abíọ́dún gbówó ní ẹlẹ́ẹ̀kejì kó má pariwo jù ó. Kọ́mẹ́lẹ́ márùn náírà ọ̀dùn Síkírù òjò láyé pé. Gómìnà Dàpọ̀ Abíọ́dún tó bá tún wá ṣe bẹ́ẹ̀ mo dá ẹ̀dùn náà. Ààrẹ ní kí ẹ má wò wá ẹwẹ́ gbọ̀bẹ̀ o. Ààrẹ ní pín. Èmi Babátúndé Musiliu àsìkò ìgbà kan tí mo ti ń jọrí adìyẹ ń kaná. Ààrẹ ní pín. Ẹ má wò wá ẹ má gbọ̀bẹ̀ o. Gómìnà Dàpọ̀ Abíọ́dún àsìkò ìgbà kan tí mo ti ń jẹsẹ̀ adìyẹ ń dáná. Náírà ní kí ẹ má wò wá ẹlẹ́gbọ̀nẹ̀ o. Àrònípin túbẹ̀ láyé àtijọ́ wọ́n ti ń sọ wípé kò sáyé àpàlà nínú òyìnbó àwa ti lọ dúpẹ́. Ọpẹ́ ló yẹ pélé dùn mẹ́lẹ̀ èlùtù dáadáa. Láyé àtijọ́ wọ́n ti ń sọ wípé kò sáyé àpàlà nínú òyìnbó àwa ti lọ dúpẹ́. Ọpẹ́ ló yẹ pélé dùn mẹ́lẹ̀ èlùtù dáadáa. Ọmọ bàbá kò wá bí ọdún èmi ló ń bọ̀ mọ́jà o. Ìlara ìlara. Tó bá wá sókè ọmọ bàbá kò wá bí ọdún.
ọmọ bá Dàpọ̀ Abíọ́dún His Excellency àwọn pẹ̀lú deputy governor náà ìmọ̀tò ní sàdà kọ́. Kó tó di pé wọlé ni mo ti kọrin wípé ọkọ̀ yèyé bá mi délé. Gómìnà Dàpọ̀ Musiliu pọ́ńpọ́ lórí bọ́lórí ń bẹ́ẹ̀. Olórí ìkọ̀kọ̀ gbọ́dọ̀ pọ́ńpọ́ ní bẹ́ẹ̀ olórí jọ lórí lọ. Ẹ wá bá mi lọ sórí àlùjọ nítorí Dàpọ̀ Abíọ́dún. Àlùjọ mo fẹ́, àlùjọ mo fẹ́, àlùjọ mo fẹ́, ẹ fún mi lálùjọ, fún mi nílùú ká dá sí ya. Gómìnà Dàpọ̀ máa wọlé máa rọra. Ìmọ̀lẹ́ bá mi ra sákì ọkọ̀ ya ẹ̀dì gánsà. Dàpọ̀ Abíọ́dún máa wọlé máa rọra. Òkútàlá sáwọn olówó tó nà àṣírí wọn ló máa bò. Òkútàlá sáwọn olówó tó nà àṣírí wọn ló máa bò. Ọ̀nàrẹ́bù ọmọ bá Dàpọ̀ Abíọ́dún. Dàpọ̀ ọkọ̀ olórí bàbí délé. His Excellency mo kí ẹ. Ọmọ bá Dàpọ̀ Abíọ́dún. Onílàrí bàbá ló ti lọ́nà ó dájú. Dàpọ̀. His Excellency bóyá. Gómìnà ọ̀yá tàbí sọ fún àmì bàbá láyé àmì bàbá. Wọ́n kéré sí nọ́mbà wa. Wọ́n kéré sí nọ́mbà wa. Wọ́n kéré sí nọ́mbà wa. Àwọn ọmọdé wọ̀nyí kéré sí nọ́mbà wa. Ọ̀yá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayò mi. Ìwọ̀n bọ̀ dáṣe fara rí náà. Gómìnà ìjọba Musiliu. Bóyá àìbáṣe yìí ìṣọ̀lọ́gbọ́n àbọ̀ yìí. Ọ̀pọ̀ òṣèlú ti sún Fáìlàdé. Ó ti kúrò ní tàbíjọ́. Ìṣọ̀lá Túndé Musiliu. Àìlánìkò ojú àwọn ẹ̀jọ̀ ẹ̀ká mi. Àlùjọ ní kí á pọ́sá. Dàpọ̀ Abíọ́dún sọ ìmọ̀ kí ló ń bá wọn jà o. Ìlara. Ẹ̀rù ìyá ẹ̀ ló máa wọ̀, àtàbàṣẹ́ mú ayé ìkiri. Dàpọ̀ Abíọ́dún lẹ́ẹ̀kan sí kí ló ń lọ́wọ́ ọjà o. Ìlara.
Nínú ẹgbẹ́ wa ṣe mọ́
ọmọ gbàlódé. Ọbálẹ́yẹ obìnrin kọ́rẹ́sì. Ṣíṣe ọ̀dà ọmọ gbàlódé. Bàbá ẹgbẹ́ Ọbálẹ́yẹ Máyégún mọ́ kí ẹ̀fọ́ lọ́bùrù. Máyégún tiwa o, tiwa ni Máyégún. Bàbá ṣe tẹ̀kọ́ lówó má padà lẹ̀ níwọ̀n àmì ní ilé ayé. Àwọn ẹ̀mọ́ ẹgbẹ́ ọmọ ọ̀nàmọ ní ọkọ̀ olúwa má jẹ́ ètò ìṣòro. Ànàmọ́kọ̀ olúwa má jẹ́ ètò ìmọ̀ṣí. Bàbá ẹgbẹ́ bàbá ṣe tọkùnrin aṣáájú Akílà Ìjẹ̀bú ọkọ̀ olúwa má jẹ́ ètò ìṣòro. Ọmọ àná ọmọ orí owó ọmọ gbọdọ̀ wọlé wọlé orí ọ̀la ojú bàbá lọ. Ara gbogbo ara gbogbo làdá mi rọ̀ ní bàbá òkú láyé. Àwọn ọmọ ọ̀gá ẹ̀ bá wà ṣe wọ̀ ní bàbá. Adéwálé ọ̀nà ọmọ wọn bá wọn jalè. Àná ọmọ wọn bá wọn jalè. Bàbá ẹgbẹ́ ọ̀nà ọmọ wọn bá wọn jalè. Ọ̀rẹ́ ẹ̀kọ́ náà lọ́sẹ̀ tí wọ́n gbogbo ẹgbẹ́ arọ́bà lẹ́mọ́n obìnrin láti ilé Ìjẹ̀bú alábẹ́lẹ́ dáhùn olúwàbàjẹ́ òde ìṣòro. Arọ́bà yọ obìnrin aṣọ ewúrẹ́rẹ́. Ẹgbẹ́ Ọbálẹ́yẹ obìnrin ọmọba. Obìnrin aṣọ ewúrẹ́rẹ́. Obìnrin aṣọ ewúrẹ́rẹ́. Ẹ jẹ́ ká fún wọn láyé. Ọbálẹ́yẹ obìnrin ọmọba Ìjẹ̀bú. Arábàyọ̀ obìnrin máa ní yàrá wa. Ẹgbẹ́ ìwà obìnrin máa ní yàrá wa. Àwọn lòwò wa dàgbà tàbí wọn. Arábàyọ̀ obìnrin máa ní yàrá wa. Ẹ̀jẹ̀ bá kọ́ wọlé obìnrin máa ní yàrá wa. Àwọn lòwò wa dàgbà. Olúwàbàjẹ́ òde ìṣòro please. Excellency Dàpọ̀ Abíọ́dún ọkọ̀ Olúwàbàjẹ́ òde ìṣòro. Akínbọ́lẹ́jọ ẹjọ́ sí ìdàpọ̀jẹ́ fún mi. Excellency aṣáájú alágbèékọ́ wáyé ọdún ìjọba ẹ̀hùn nínú Ìjẹ̀bú-Òde. Àkànbí ọmọ ọlọ́jà aṣíwájú ọlọ́run ló gbà fún. Ọmọ àbí bàtú olúwa pé ẹlẹ́gbẹ̀ ọ̀gá ẹ̀. Àbíjẹ ìjọba mọ̀ bí òun ẹ̀jẹ̀ àpapọ̀ nílé. Sábàbí ìjọba mọ̀ bí òun ẹ̀jẹ̀ àpapọ̀ nílé. Àkànbí ọmọ Tinubu, àkànbí ọmọ alájà aṣíwájú ọlọ́wọ́ àlọ́wọ́. Akọ́bí ọ̀pọ̀ olódò jẹ nínú
ọkùnrin àtobìnrin. Àròmọ́kì ẹ̀fọ́ lọkùnrin ọba ló fún ni. Àná wọlé bọ́lá ogún mọ́ dẹ́dẹ́ ọkọ̀ olúwa kẹ́mi ò akẹ́mi. Ẹlẹ́rù wọn kọ olúwa májà òde ìṣòro ẹ̀sìn. Ẹlẹ́rù wọn kílà wọn ọbẹ̀ pé ọba ọlọ́ṣẹ̀ kílà wọn ọbẹ̀ pé ọba ọlọ́ṣẹ̀ ọba tó dáadé wọn. Ọba tó tẹ̀ àlẹ́kẹ̀ ọba. Ẹlẹ́rù wọn ẹni bá bọ̀ dúdú ọba wa. Ẹni bá bọ̀ dúdú ọba wa. Ẹlẹ́rù wọn ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́bọ̀ jó. Ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́bọ̀ jó. Ẹlẹ́rù wọn ní ìdè kọjọ́ ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́bọ̀ jó. Ẹlẹ́rù wọn ní ìdè kọjọ́ ṣẹ̀kẹ̀rẹ̀. Ọmọ àròdẹ. Bàbá ní ọkùnrin global, Akíla Ìjẹ̀bú ọkọ̀ olúwa májà ẹ̀jẹ̀ ìṣòro. Bàbá ní ilé bá sọ ní àwọn aláwọ̀ ní ilé bá sọ ní àwọn aláwọ̀ ní. Global ilé bá sọ wọ́n. Bàbá ní ilé bá sọ wọ́n mọ́ ní omi ilé bá sọ ní àwọn aláwọ̀. Bàbá ní ilé bá sọ ní àwọn aláwọ̀ ní. Bàbá ní ìtìbẹ́tìbẹ́ òun ló ti ṣòkè. Bàbá ní ìtìbẹ́tìbẹ́ òun ló ti ṣòkè. Ẹgbẹ́ Jagunmọ́lú obìnrin stainless. Ẹgbẹ́ Jagunmọ́lú ọkùnrin Sẹ́ńtàdé. Ẹgbẹ́ Jagunmọ́lú ọkùnrin Akíla Ìjẹ̀bú. Ẹgbẹ́ Jagunmọ́lú ọkùnrin Aṣíwájú. Kí wọ́n máa bọ̀ láti wá ṣe kábíyèsí. Alábẹ́lẹ̀ dáhùn ṣòkòbá. Alábẹ́lẹ̀ jẹ́ ṣòkòbá. Alábẹ́lẹ̀ dáhùn ṣòkòbá. Alábẹ́lẹ̀ ṣòkòbá. Alábẹ́lẹ̀ dáhùn. Ìyá ẹgbẹ́ bàbá mi yẹ ọmọ ọ̀dẹ́. Ẹgbẹ́ bàbá mi yẹ kí bàbá alábẹ́lẹ̀ dáhùn. Ìyá ẹgbẹ́ mi ọmọ ọ̀dẹ́. Kí ọmọ ìkàlẹ̀ dáhùn olúwa máa yẹ ẹ̀jẹ̀ ìṣòro. Jagunmọ́lú yà lókèrè, gbogbo wọn bí ọjọ́. Jagunmọ́lú yà lókèrè, gbogbo wọn bí ọjọ́. Àwọn akọ́ ẹ̀lẹ́ lára wọn. Àwọn akọ́lé lára wọn. Stainless Jagunmọ́lú yà lókèrè, gbogbo wọn bí ọjọ́. Jagunmọ́lú yà lókèrè, gbogbo wọn bí ọjọ́. Stainless Jagunmọ́lú yà lókèrè, gbogbo wọn bí ọjọ́. Àwọn akọ́lé bẹ̀ lára wọn. Àwọn akọ́lé. Ẹgbẹ́ Jagunmọ́lú obìnrin stainless. Jagunmọ́lú yà Jagunmọ́lú ọkùnrin Sẹ́ńtàdé. Stainless Jagunmọ́lú ọkùnrin Akíla Ìjẹ̀bú. Àti Jagunmọ́lú ọkùnrin Aṣíwájú. Wọ́n tó ṣe bẹ́ẹ̀ wọ́n jáde-jàti ẹ ò lẹ́gbẹ̀ẹ́ wá bí Stainless ẹ ò lẹ́gbẹ̀ẹ́ wá bó ṣe rí ẹ ò lẹ́gbẹ̀ẹ́ wá bó ṣe rí. Àwọn tó ṣe bẹ́ẹ̀ wọ́n jáde-jàti ẹ ò lẹ́gbẹ̀ẹ́ wá bó ṣe rí. Stainless ẹ ò lẹ́gbẹ̀ẹ́ wá bó ṣe rí. Jagunmọ́lú ẹ ò lẹ́gbẹ̀ẹ́ wá bó ṣe rí. Àwọn tó ṣe bẹ́ẹ̀ wọ́n jáde-jàti ẹgbẹ́ Jagunmọ́lú ọ̀ríjìnà obìnrin láti alábẹ́lẹ̀ káwọn olúwa májà ẹ̀jẹ̀ ìṣòro. Ọ̀ríjìnà ṣaláwọ̀ ẹgbẹ́ Jagunmọ́lú. Authentic Jagunmọ́lú obìnrin lákìlẹ̀ Ìjẹ̀bú ẹgbẹ́ ọkọ̀ olúwa májà ẹ̀jẹ̀ ìṣòro. Obìnrin rere láwẹ̀. Ọ̀ríjìnà obìnrin rere láwẹ̀. Àtọ́jú ọmọ wa, àtọ́jú ọmọ wa.
jagunmọ́nú kan ló àmàjà ọ̀tẹ̀ ìṣòro jagunmọ́nú aṣáájú ṣèkúrò mọ̀kámọ̀ ọ̀nàbùlẹ̀ kan ló àmàjà ọ̀tẹ̀ ìṣòro ọ̀nàbùlẹ̀ kan ló àmàjà ọ̀tẹ̀ ìṣòro. Ẹgbẹ́ jagunmọ́nú ọkùnrin Akílẹ̀ Jẹ̀bú. Ẹgbẹ́ jagunmọ́nú ọkùnrin ẹ̀rọ kíkà bí ọ̀ṣẹ́ ìlú ọ̀rọ̀. Kíni òun jẹ́ gbàgbé yìí? Kíni òun jẹ́ gbàgbé yìí? Aṣíwájú ọba Olúwa ló máa padà lẹ́yìn ẹ̀ o. Aṣíwájú dúró mọ́ kọ́mọ ọ̀nàbùlẹ̀ o. Aṣíwájú ọ̀rẹ́kù ojúrí alábẹ́lẹ́jà ọkọ̀ Olúwa máa jà ọ̀tẹ̀ ìjọ. Ojúrí mọ́ kí ẹ ọ̀làkùnrin ọ̀bà ló kọ́ wọ́n ẹ̀. Ojúrí mọ́ kí ẹ ọ̀làkùnrin ní òun jẹ́ gbàgbé yìí. Ojúrí mọ́ kí ẹ ọ̀làkùnrin. Ẹgbẹ́ jagunmọ́nú ọkùnrin Ọ̀pẹ̀tẹ̀ aṣíwájú ògún bọ̀ wálé. Ojúrí mọ́ kí ẹ ọ̀làkùnrin. Ọ̀gá Adébí ọmọ mi ò ní wáyé lórí. Bó ti sọ Gáàlárù tó kò lè gbé gẹ́dú, kò lè rí gẹ́dú bẹ́ẹ̀. Tí o bá fẹ́ wọlé kò ní dé ṣerú ẹ̀. Àfi tó bá fẹ́ fọ̀rú jìfà, á ló ń fẹ́ tòmọ́tò sáré lẹ́lẹ́. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe pẹ́ fún ìṣèlú gbogbo àti irin owó. Ìsanwó aláṣọ mẹ́ta, aláṣọ mẹ́ta òwe aláṣọ mẹ́ta tó ń bọ̀ nípa rẹ̀ kó wá o. Kábíyèsí Dr. Síkírù Máwùjalẹ̀, mo kí gbogbo ẹgbẹ́ Arọ́bayọ̀ ọkùnrin, Arọ́bayọ̀ ẹ̀rọra mi àjọ lọ sọ́dọ̀ kábíyèsí ẹ máa kọrin wípé ṣájọ máa ṣàmọ́dún ìbá ń bá jọ́lẹ̀ nínú ìwédùn lọ. Ṣájọ máa ṣàmọ́dún. Mo fi Adékọ̀yà lọ́lọ́run ọba fi bẹ́ẹ̀ ga lọ́lọ́run ọba fi bẹ́ẹ̀ ga òun náà fi bínú gbajúgbàgbọ́ o. Mùsùlùmí kò máa lọ bẹ́ẹ̀ kábí bí bọ́sàlá ìgbọ̀kànmí àmọ́ fàájì lọ. Méjì nílẹ̀kùn tí ò bá ti ṣí sínú ilé àti sínú ìta àti ọmọ ọ̀tá àgbọ̀n ẹni tó ń ṣiṣẹ́. Ìkànnì kò wá fọ́ọ̀rì ẹ̀yẹ́ nílò ìwọlé ní òkọ́lé ńlá tó ra mọ́tò ayọ́kẹ́lẹ́ ẹni tí ò ní kọ̀mọ̀ á máa kọ̀tọ̀ ẹ kiri. Wọ́n ní bàbá olówó ọgọ́mọ̀ ẹbí á mi pẹ̀lú fáàlì owó tí ó ń owó ẹnu ọ̀gọ́gọ́gọ́. Ìlú wọn ní ìdíje owó ṣe òwe. Èrò tí bá ògbà lọ́kọ̀ ẹni tó ti ń ṣe gómìnà bàbá pọ̀ sí ẹni tí kò tí ọ̀dà ọ̀rọ̀ wọn ṣe ẹ̀kọ́ ní kò yọ yín rárá. Bóyá Arọ́bayọ̀ obìnrin ẹlùmù fún wọn. Ìjọ ìkílẹ̀ àgbàdo kò dà ọmọ. Àrà ìkílẹ̀ àgbàdo kò dà ọmọ. Arọ́bayọ̀ ó ti wèrè o. Kò já dúró de mọ́tò lọ́nà lójú náà. Ẹ̀dá tó fojú dọ̀kọ̀, àṣàrà ìdìbò kọ lẹ́tà sí Ìlọ̀run. Dáre onímàálù ní mọ́wó. Bóyá kó máa lọ bẹ́ẹ̀. Arọ́bayọ̀ ẹ̀yin fọ̀tá ṣe fàárí náà. Èèyàn ti gé bàbá kó máa tó bó ṣe fẹ́. Bóyá Túndé Abísọ́lá àbátan. Ìwọ kú sí Ọlọ́run rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ. Bísọ́lá kò gbọdọ̀ gbẹ́ni lọ́rùn gún. Ẹni tí a dárí lọ́kọ̀wọ́ tí yóò dáni lọ́wọ́ ṣiṣẹ́ ẹgbẹ́. Bọ́bú mi máa bú. Wọ́n sọ̀rọ̀ tí a dárí lọ́rùn máa sọ fún. Ọ̀kọ̀ọ̀kan lọ́wọ́. Ẹni tó bá wọ̀ lù wá ní yọ́ fi dé lórí. Èmi la rí bàbá lòwe ló mọ̀ lọ. Àṣẹ̀bá dùn. Egúnjọ bí mo fẹ́.
kò darí owó tútù sílé wa. Bóyá Túndé báyé bá ṣe rí ìṣọ̀lá kan àbáwọ̀ yìí ọ̀pọ̀ àpàdà ló ti sún fáínàlì ó ti kúrò ní àtijọ́ ìṣọ̀lá Túndé mo sì rí àyìnbá mi kò sú àwọn ẹ̀jọ̀wọ́ ẹ bá mi dànù ó àbùkù ní kí á bọ́ sá. Mo sì ní bóyá mo fẹ́ fàsìkò yìí ó ọ̀rọ̀ làárọ̀ jù nítorí báyìí àdéhàjì mi wá sí ìwà ìdìbò. Ẹ jẹ́ nǹkan tí mò ń kọ́ lórí ìmọ̀ nítọ̀. Ara bá ń bí Àyìndé olórí gbogbo wa nìyẹn nínú olórin. Àyìndé wá sí ara bá ń bí. Tọ́ba láṣẹ, tọ́ba láṣẹ, àwọn tọ́ba láṣẹ ti dé. Àwọn ni mo lọ kọrin fún l'Amẹ́ríkà. Àwọn ló gbé mi lọ sí Amẹ́ríkà ní nǹkan bí oṣù kan sẹ́yìn. Ó lè máa gbọ́. Lábẹ́ balógun Abíọ́lá Aláùsá. Ẹgbẹ́ tọ́ba láṣẹ obìnrin. Gómìnà àrọ̀ Abíọ́lá Aláùsá. Ẹgbẹ́ wọn ti wá ti kábíyèsí Aláùsá. Ó yá o, gbogbo ọmọ ẹgbẹ́ ẹ bá mi. Ẹ ṣètọ́jú aṣojú l'Amẹ́ríkà ní Maryland. Ẹ̀yin tó Amẹ́ríkà. Bóyá ẹ sọ pé a máa dùn wọ́n ni. A máa dùn wọ́n ni. Ẹ̀yin jayé àwọn jẹ̀rora. A máa dùn wọ́n ni. Tọ́ba láṣẹ, ẹ̀túbọ̀ náà o, a máa dùn wọ́n ni. A máa dùn wọ́n ni. Ẹ̀yin jayé àwọn jẹ̀rora. A máa dùn wọ́n ni. Ẹgbẹ́ tọ́ba láṣẹ ọba lọ́fin. Tọ́ba láṣẹ obìnrin. Ẹgbẹ́ tọ́ba láṣẹ obìnrin ló ń tẹ̀. Àtìlẹ̀ lábẹ́ ìyálẹ́dẹ̀ Bọ́láńlé sódì Bọ́láńlé ọ̀pẹ̀yà ìwọ bọ̀dá ṣe fàárì iná ògùrẹ́gà. Tọ́ba láṣẹ ẹtún ṣètọ́jú tọ́ba láṣẹ ọba lọ́fín obìnrin àtìlẹ̀ ìjọba. Ọba lọ fi ọmọ ìjà ẹ̀jẹ̀ kárọ̀ wáyé. Tọ́ba láṣẹ ìyálóde ẹgbẹ́ wọn Fọláṣadé Kàsálí. Fọláṣadé Kàsálí. Báwọn ẹgbẹ́ tọ́ba máa yẹ kó bí ẹ. Fọláṣadé. Fọláṣadé. Ẹgbẹ́ tọ́ba máa yẹ kó bí ẹ. Fọláṣadé. Ẹ̀rọ ní. Ẹgbẹ́ tọ́ba máa yẹ kó ọkùnrin akílẹ̀ jẹ̀mú. Kàsálí. Bímọ ní tó tún náwó bí mo tún fẹ́ ọlọ́dẹ lọ. Ọlọ́pàá ẹgbẹ́ ló ṣe kẹ́kẹ́ kí ọmọ yàrá ló kẹ́kẹ́ àwùjọ náà kẹ́kẹ́. Tọ́ba láṣẹ Renters Akílẹ̀ Ìjẹ̀bú. Ẹ wá fi kábíyèsí àwọn olúwa. Bóyá ẹnu jẹ́ ìlẹ̀ ìtàlẹ́ fún Ẹgbẹ́ tọ́ba ọmọdé. láṣẹ ọkùnrin akílẹ̀ jẹ̀mú. Ẹgbẹ́ tọ́ba láṣẹ obìnrin akílẹ̀ jẹ̀mú. Lábẹ́ yé ká olówó Ẹgbẹ́ tọrọ. tọ́ba láṣẹ Olówó tọrọ kù. Ayáde máa sọ mí. Olówó pọ̀rọ̀ kù. Ìwọ fọ̀tá ṣe fàárì náà. Yínká òtí lóye yìí rẹ̀. Ìwọ pátá ìwọ náà. Yínká o, olówó ló lóye o. Àìfòye ọmọ àpèṣe. Mo sì ní kó máa lọ bẹ́ẹ̀. Tọ́ba láṣẹ Renters. Bóyá Renters. Ẹ kú oríire. Tọjọ́ bí ẹgbẹ́ yìí. Arábá òbí òun lè lérè ọjọ́.
Wasiu. Bàbá Musiliu ọkọ ìgbógunjọ bí ọkọ Àjíkẹ́. Ọkọ Emmanuela. Àná wọn dẹ̀gbà lọ́kẹ́. Àrọ̀bá ń bí àìdè. Ọmọ ara mi. Kò bára máa ń bí náà. Ìṣòlájúlá orin tí mo kọ bá ìdè wá sí tí mo kọrin wípé arọ́bá ń bí máa ń gbọ́. Mo sì ní ìhùbá bá tún dá. Ẹgbẹ́ bàbá máa ń gún ọkùnrin akílẹ̀ ẹ bá wọlé tó bàbá ikún. Bàbá máa ń gún ta ló ń sọ báwo ní bàbá káyì àbí bàbá. Àwùjalẹ̀ bàbá wa káyì àbí bàbá. Bàbá ìwé yìí, ọmọ Fẹ́túgà tẹ́lẹ̀ ò mọ̀ ní o tẹ́lẹ̀ ò mọ̀. Ọmọ Kasim gbogbo ọ̀la tó bá wá ṣe bẹ́ẹ̀ bóyá ló tán ná. Bọ́dà máa gún ẹ ṣètọ́jú Àrọ́báyọ̀. Àrọ́báyọ̀ ẹ sọ fún wọn pé èyí tí ń pẹ̀lú wá sáyìí dá o. Àmọ̀ yín o, àmọ̀ yín o, àmọ̀ yín àtúnyìn mọ́ o. Èyí tí ń pẹ̀lú wá sáyìí gbogbo ilẹ̀ ó fara jẹ ká. Sọlọ kẹwàá kù kalẹ̀ o. Àrọ́báyọ̀ ẹ máa jẹ́ kó yẹ wọ́n wípé Àrọ́báyọ̀ ọkùnrin akílẹ̀ ẹ bá mi ṣètọ́jú ẹgbẹ́ ìbọ̀dà máìkún máìkún. Àwọn ẹgbẹ́ Ọbáyọrí kọ́ máa múra lẹ̀. Ẹgbẹ́ ìbọ̀dà máìkún. Ẹgbẹ́ Ọbáyọrí ọkùnrin. Ẹgbẹ́ Ọbáyọrí ọkùnrin aṣíwájú. Ẹgbẹ́ Ọbáyọrí obìnrin akílẹ̀ Ìjẹ̀bú. Ẹgbẹ́ Ọbáyọrí obìnrin. Idris Tèmítọ́pẹ́. Bàbá máìkún. Ẹgbẹ́ Ọbáyọrí ọkùnrin. Ọmọ ọba akílẹ̀ Ìjẹ̀bú. Táwọn náà máa múra lẹ̀. Bàbá máìkún. Ẹgbẹ́ Bọ́bagúnwà obìnrin akílẹ̀ Ìjẹ̀bú. Ẹgbẹ́ Bọ́bagúnwà obìnrin ọmọ ọba. Àwọn ẹgbẹ́ Kúbúrátù ní Àdíjà. Ẹgbẹ́ Ọbánẹ́yẹ ọkùnrin akílẹ̀ Ìjẹ̀bú. Tiwọn lórí Ọbánẹ́yẹ obìnrin akílẹ̀ Ìjẹ̀bú. Ọ̀yá Àdíjà yóò kúrúra. Tiwọn lórí tó tẹ́. Bàbá máìkún. Bàbá Ọbáyọrí aṣíwájú. Ẹgbẹ́ Ọbáyọrí obìnrin akílẹ̀ Ìjẹ̀bú. Ẹgbẹ́ Ọbáyọrí obìnrin Idris Tèmítọ́pẹ́. Ẹgbẹ́ Ọbáyọrí ọkùnrin ọba. ọkùnrin aṣíwájú. Ẹ bá mi ṣètọ́jú bàbá ẹgbẹ́. Kò máa lọ bẹ́ẹ̀. Bàbá ẹgbẹ́ bóyá o, ta ló sọ pé ò ní bàbá? Káyì àní bàbá. Ẹgbẹ́ Ọbáyọrí obìnrin. Bímọ òkúlànà lè bí wá ẹgbẹ́. Ẹgbẹ́ Ọbáyọrí Ọ̀nà ọkùnrin. mi ń gbé. Ọmọ ọba akílẹ̀ Ìjẹ̀bú. Gègé wẹ́ẹ̀rọ kíkà tó ìṣe àlọ́ ìlú ààrẹ. Ìṣọ̀lá bàbá Túndé. Mo fi kọrin wípé.
bọ́bá máa ń kú ẹ̀kọrin fún wọn wípé àwọn ọ̀tá tí wọ́n rẹ̀ rajọ ìbánújẹ́ ti bá wọn ọ̀tá nílé àwọn ọ̀tá tí wọ́n rẹ̀ rajọ ìbánújẹ́ ti bá wọn ọ̀tá nílé bí wọ́n ṣe ro tàwa sí bómi àárí bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo bí wọ́n ṣe ro tàwa sí bómi àárí bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo àwọn ọ̀tá tí wọ́n rẹ̀ rajọ ìbánújẹ́ ti bá wọn ọ̀tá nílé àwọn ọ̀tá tí wọ́n rẹ̀ rajọ ìbánújẹ́ ti bá wọn ọ̀tá nílé àwọn ọ̀tá tí wọ́n rẹ̀ rajọ ìbánújẹ́ ti bá wọn ọ̀tá nílé bí wọ́n ṣe ro tiwọn sí bómi àárí bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo bí wọ́n ṣe ro tàwa sí bómi àárí bẹ́ẹ̀ ni kó jẹ́ tiwọn lọ́jọ́ gbogbo àwọn ọ̀tá tí wọ́n rẹ̀ rajọ ìbánújẹ́ ti bá wọn ọ̀tá nílé. bọ́bá máyé fún obìnrin diamond wọ́n máa ń gbádùn ẹ o wọ́n yóò ti gbádùn sí ìgbà tó kùkà wọn bọ́bá máyé fún diamond akílẹ̀ yìí jẹ́kù bọ́bá máyé fún diamond sọ̀rọ̀ ní ó wọ́n ju góòlù lọ àwọn diamond ó wọ́n ju góòlù lọ ẹ̀bùkẹ́ àwọn máyégún bọ́bá máyégún obìnrin diamond ẹ̀jù wọ́n lọ ẹ̀kì ìṣẹ̀gbẹ́ wọn bóyá ṣẹ̀rẹ̀gbẹ́ wà bí ẹ̀yìn tẹ́ ìṣẹ̀gbẹ́ yìí dàtí ṣẹ̀rẹ̀gbẹ́ wà bí ó ṣe dára tó ṣẹ̀rẹ̀gbẹ́ wà bí bọ́bá máyégún diamond ẹ̀yin tẹ́ ìṣẹ̀gbẹ́ yìí dàtí ṣẹ̀rẹ̀gbẹ́ wà bí ìsìlámíà ọwọ́ yìí dà ẹ̀jẹ̀ ká lọ́wọ́ yìí o. ó sì ní ìwé fún jọbí mo dá ẹ̀dùn náà bọ́bá máyégún obìnrin diamond. bọ́bá máyégún diamond. ẹ̀rọ ràn mí àjò lọ bí ẹ ṣe ń jó. bọ́bá dára máa ń wọlé máa ń rọrọ bàbá ẹgbẹ́ máyégún. bọ́bá dára ọkọ yèyé bàbá dára ìwọ tí mọ yèyí jẹ ìwọ pápá ìwọ náà. bọ́bá dára kó tó di pé o gbọ̀ fún àṣẹ lọ́wọ́ kábíyèsí ẹ máa gbọ́. bọ́bá dára wọ́n ṣe bóun kàn wọ́n o wọ́n lọ dágbádá o wọ́n ṣe bóun kàn wọ́n lọ dágbádá oyè bọ́bá dára ò kàn wọ́n kọ́ lọ bẹ́rù sílẹ̀ wọ́n ṣe bóun kàn wọ́n lọ dágbá. bọ́bá dára kí ló ń bá wọn jà o ìlara alẹ́ bí oṣù alẹ́ gédégbé. bọ́bá dára kí ló ń bá wọn jà o ìlara. dọ́là ńlá ni mo fẹ́ ẹnu mi ti fẹ́ dọ́là ńlá ni mo fẹ́ mi ò fẹ́ kékeré $100 ni mo fẹ́. báyìí bá ṣe yíyí ìṣọ̀lá kan máa bá wọn yí ọ̀fun àpàlà ó ti sún fáínálì ó ti kúrò ní tàtijọ́ ìṣọ̀lá Túndé Musiliu àìlámìjò ojú ẹ o ẹ jọ̀wọ́ ẹ bá mi dà nínú ilẹ̀ àdìgbò ní kí á mọ́ sá. bọ́bá máyégún ẹ̀tún sọ fún wọn wípé àwọn dà wọn ò dáadọ́ mọ́ àwọn dà wọn ò ní lógo dídán ni yóò máa dídán iṣẹ́ olúwa ẹ̀yẹ má dùn wò dídán ni yóò máa dídán iṣẹ́ olúwa ẹ̀yẹ má dùn wò ìgbàgbà láyé yóò máa dùn wò. Yétúndé Yétron Yétúndé ò Yétúndé mi dá Yétúndé ò Yétúndé mi dá Yétúndé. Yétúndé yàtọ̀ kí mi ń bí o Yétúndé mi dá Yétúndé ò Yétúndé mi dá Yétúndé.
lórí adé kìí gbé láì dáadé Olúkáyọ̀dé ọba ìdẹ̀ra ní April 2nd lọ́jọ́ tó gbọ́dé ní 1960 ọjọ́ ńlá lọ́jọ́ yẹn Ìjẹ̀bú Òde ìtòòmùsù dẹ́dẹ́ ó ti lánàá tó Awólọ́wọ̀ Akíntọ́lá wọ́n bá wá ṣe. Kó máa lọ bẹ́ẹ̀ Adétọ̀nà Àbújalẹ̀ ọba dúdú ọba gbàgbà ẹ̀wọ̀lẹ̀ Àjànàkú òye kan kò ṣe é gbé kò ṣe é wù bàbá kò ṣe é wọ́n Adékìláyà máa gbà sí àṣẹ fáwọn ọ̀tá rẹ̀ níbi tí wọ́n fojú sí ọ̀nà ìgbàgbẹ́ Olúkáyọ̀dé ló gbàgbé. Ìjẹ̀bú Igbó ti mọ̀dà sáìdì ọba gẹ́gẹ́ ló ṣe ọ̀nà yẹjú òfin hàn oyè tẹ̀bọ́tà àbúrò wa lákèrè ni wọ́n láyé ọjọ́ mu ọ̀dẹ̀ ni wọ́n lọ ṣe ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ níbẹ̀ ló jẹ́ kájà ló dúró. Mo sì lérò gbogbo ẹgbẹ́. Ọba yọrí aṣíwájú àkìlẹ̀ ọba yọrí àkìlẹ̀ ẹgbẹ́ ọba yọrí àwọn ọmọ ẹgbẹ́ ànàmọ́ ọba yọrí bóyá orin Musiliu náà dé bóyá lọ́rùn sẹ́ríkì wọ́n ká Musiliu lẹ́múdì lóore ọba yọrí dáadáa náà ìsọ̀lá lẹ́wà àgbà Yorùbá wa. Everybody dojo Musiliu wájú wájú bóyá kábò 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 dada alábùsà tàbí o káwọn aláṣọrí burúkú rere kò máa ń dáwó dada ọlọmọdérí jọgbọnjọgbọn ẹ fi sí lẹ́yìn lẹ́yìn iwájú iwájú ìwọ lómi ògbóró ló fi sí ó mẹsẹ̀ lómi. Fucking, ṣé ó dárò? Ọ̀nà ọmọ iwájú kò fi sí lẹ́yìn. Adé ọmọ Kúyẹ̀ ni bàbá ẹgbẹ́ ẹ̀ mọ́. Adé Kúyẹ̀ gbogbo yín ẹ pariwo ànàmọ́. Yíwá ẹgbẹ́ ànàmọ́. Alága tí kò lè jíire ànàmọ́ ọ̀rọ̀ ní ìrẹ́ ní ẹ̀kọ́ ní wípé alága dáadáa alága wá alága wá ó ṣe wá dáadáa ó mú wá dáadáa sí wa alága wá ẹlùlù bí méjìlá fún kojú. Kó má ro nàrọ̀ jù. Mo dá ẹ̀dùn náà, òdèdè nìkan, pẹ̀lú àgídìgbò. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.